tẹ́ bá rí irú ìfọ́tí tó fún mi pa àwọn ìfọ́tí elétí mọ́ bí ojú báyìí ni òun ló gbé fún mi. Kí ló mi ò ṣe fídíò yìí nítorí pé mo fẹ́ tàbùkù ẹnikẹ́ni àbí láti tàbùkù ẹ̀sìn kankan. Ìrírí tí mo ní ló ń jẹ́ kí n máa ṣe báyìí sọ̀rọ̀. Láti kékeré ni mo ti máa ń rí àwọn tó bá ṣe mùsùlùmí gẹ́gẹ́ bí oníjàgídíjàgan, alákatakítí. In fact, mo conclude pé terrorist ni wọ́n. Ṣé mọ̀ pé ohun tó ọmọ kékeré bá ti mọ̀ láti kékeré àbí tó bá ń rí àbí tó bá ń gbọ́ ń ló máa ń act lé lórí. Now, nígbà tí mo wà ní kékeré díẹ̀, tí mo wà ní secondary school, èmi àti àwọn ọmọ kíláàsì mi méjì àjẹ́ mẹ́ta a pinnu pé owó oúnjẹ wa ìyẹn owó bírèkì wa a ní fi ra oúnjẹ, ṣùgbọ́n a máa mú lọ sílé bàbá oníkẹ̀kẹ́ tó máa ń fi kẹ̀kẹ́ rent ká lọ fi gun kẹ̀kẹ́. Ẹ ṣáà ti máa wọ ọmọ kékeré pàápàá jùlọ ọkùnrin ó máa ṣe wá bí ká mọ kẹ̀kẹ́ gùn. A gbéra a gbọ́dọ̀ bàbá oníkẹ̀kẹ́ lọ. Àwa mẹ́tẹ̀ẹ̀ta a pinnu láti gba kẹ̀kẹ́ méjì. Téèyàn méjì bá ń gun kẹ̀kẹ́ lẹ́ẹ̀kan náà, ẹnìkan máa sáré tẹ̀lé wọn, a máa bá wọn tì torí pé a ò tí ì mọ kẹ̀kẹ́ yẹn gùn dáadáa. Torí pé a ti mọ kẹ̀kẹ́ yẹn gùn dáadáa, a pinnu pé àwa méjì a máa gun kẹ̀kẹ́ lẹ́ẹ̀kan náà, èèyàn kan máa bá wọn tì. Táwọn méjèèjì yẹn bá ti gun tiwọn tán, ẹnìkan tó kù náà wá gun títí ẹ̀, àwọn méjì á lè bá a tì bá a ṣe jọ pinnu pàjọ máa gun kẹ̀kẹ́ nìyẹn. Nígbà tá a dọ́dọ̀ bàbá oníkẹ̀kẹ́ tá a gba kẹ̀kẹ́, àwọn méjì ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gun kẹ̀kẹ́, èmi lẹ́ni kẹta. Èmi bẹ̀rẹ̀ sí ní sáré tẹ̀lé wọn, mo bẹ̀rẹ̀ sí ní tì wọ́n, mo ń gáìdì wọn. Ó yá guide Yakubu, guide mọ́tò ń bọ̀, ọ̀kadà ń bọ̀, ìgbádà kan ìkòdó ń bọ̀. À ń tira wa, mo ń sáré tẹ̀lé wọn nínú ọ̀rùn níbi ọwọ́ aago 3:30 sí aago 4 nínú ọ̀rùn. Nígbà tí mo gun kẹ̀kẹ́ tí wọ́n tán, ó dorí ti tèmi, mo bọ́ sórí kẹ̀kẹ́. Ó yẹ kán máa tì mí, ìkan sọ pé ó ti rẹ̀hún ní pé òòrùn yẹn pọ̀, ó jókòó. Ẹni kejì, ìwọ náà wá ṣojúṣe tiẹ̀ náà kó o tì mí náà. Òun náà sọ pé ó ti rẹ̀hún pé òòrùn yẹn pọ̀, òyìn náà jókòó. Ó wá kémi nìkan, mi dẹ̀ tí mọ kẹ̀kẹ́ gùn dáadáa, mi lè dá wájú wò, mi lè dá pẹ́dà yìí, mi lè dọ́wọ́ yìí. A máa ń múra wa dání ní tá a ṣe máa ń tira wa gun kẹ̀kẹ́ nìyẹn. Tọ́ mo wò pé tí mo ti san sílé oníkẹ̀kẹ́ mi ní jẹ́ kó waste, màá ṣáà gbìyànjú ẹ̀ náà ni gẹ́gẹ́ bí ọmọkùnrin kékeré tó fẹ́ mọ kẹ̀kẹ́ gùn. Tí mo ṣe ń gbìyànjú àti gun kẹ̀kẹ́ yẹn síwájú díẹ̀, nìkan náà àwọn ọmọ kíláàsì mi yẹn, torí èmi ò ní pè ní ọ̀rẹ́ mi, àtijọ́ yẹn ni ò ti ṣe ọ̀rẹ́ mi mọ́ sí ìwà ìbàjẹ́ tó wù sí mi. Ó gbìyànjú láti súnmọ́ mi, ló bá pè mí, ló sọ fún mi pé Adébóyè, tó bá fẹ́ kí n bẹ ti kẹ̀kẹ́ yìí wà fún mi gùn nínú títì ẹ̀ náà, tó bá gùn lọ èmi á gùn bọ̀. Mo ní rárá o, nígbà tí wọ́n ń gun tiẹ̀ tí mò ń tiẹ̀ ogun lọ ogun bọ̀ ni, mi ò dẹ̀ bá ẹ sọ pé kó o fún mi gùn. Ló bá tì mí síwájú díẹ̀, ó ń tì mí síwájú díẹ̀, ó tì mí síwájú díẹ̀. Nígbà tá ń padà bọ̀ ló wá ní kí n jẹ́ kóun náà wá gùn. Mo ní rárá o, kò sí nǹkan tó jọ. Ìgbà tó ń gun tiẹ̀ mi ò fún ẹ gùn, mo dẹ̀ tiẹ̀. Nígbà tí tèmi náà mi ò ní fún ẹ tún o, ó dẹ̀ yẹ kó o tì mí. Ló bá sọ wípé òun fi Muhammadu òun fi bẹ̀ mí. N bá ní ta ló ń jẹ́ Muhammadu láti bó síbò, kí ló kan tèmi pẹ̀lú Muhammadu? Ta ni Muhammadu? Ṣé rí ta ni Muhammadu tí mo sọ yẹn? Eléyìí tó jókòó tí ó ń sinmi, tí ò tiẹ̀ tẹ̀lé wa rárá, tó ní òórùn mọ́, ó dẹ̀ dìde níbi tó wà láti ẹ̀yìn. Tẹ́ bá rí irú ìfọ́tí tó fún mi pa àwọn ìfọ́tí elétí mọ́ bí ojú báyìí ni òun ló gbé fún mi. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ó lé mi ń sọ̀rọ̀ sí Muhammadu pé mi sọ pé ta ló ń jẹ́ Muhammadu. Àtijọ́ yẹn ni mo ti rí that particular boy gẹ́gẹ́ bí terrorist. Mo ti rí pé ohun kankan ti ń ṣe nínú ọpọlọ pé báwo ni mo ṣe máa sọ pé ta ló ń jẹ́ Muhammadu tó wá gbé parí, tó wá attack mi. Ẹ jọ̀ọ́.
bàbá terrorist bọ́ ibẹ̀ yẹn kọ́ ni mo ń lọ. Mo wá ní sùúrù díjọ́ PTA meeting nígbà táwọn òbí wá sí school tán wá ṣe meeting. Mo wá force láti rí àwọn òbí ọmọ yẹn. Nígbà tí máa rí wọn kọ́ bàbá rẹ̀ ló tiẹ̀ wá. Àwọn onírùngbọ̀n báyìí ni, onírùngbọ̀n báyìí. Ìyẹn gan-an ló jẹ́ kí n gbà pé agbésùmọ̀bí oníjàgídíjàgan òun ni àwọn tó bá ń ṣe mùsùlùmí. Ṣùgbọ́n ní ọdún díẹ̀ sí nígbà tí mo dàgbà, táwọn òbí mi àwọn òbí tó bí mi náà, ilé tí mo ti jáde ilé mùsùlùmí ni. Tí mo wá rí tán ń ṣe mùsùlùmí, tí mo rí bí wọ́n ṣe ń ṣe pé they want peace, àlàáfíà náà fẹ́, àwọn kì í ṣe ní akatakítí oníjàgídíjàgan. Mo wá conclude nínú ọkàn mi with my own psychology wípé ẹ̀sìn mùsùlùmí o kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan.